Abẹ́ ní Manchester àwọn ẹsẹ̀ ìdìbò èmi ní last Sunday of July ìdìbò. Ọlọ́ọ̀bẹ ní Manchester àjíkọ́ ọ̀làbàtàn. Manchester náà pé bí oníwà ní England ní United Kingdom àbíyá. Àwọn èèyàn náà bẹ̀rẹ̀ ìjà sọ ogun ní Bájú. Ìjọba abúlé yìí wá ń dáná ọ̀. Wọ́n náà wá dókè lápá lọ. Akẹ́kọ̀ọ́ wa dáná àbújọ lápá lọ. Yèyí ọjà ńlá. Akẹ́kọ̀ọ́ wa dókè lápá lọ. Òṣìṣẹ́ lásán. Wọ́n á débẹ̀. Òkè láyé. Àwọn àmì àgbẹ̀jẹ̀. Yèyí ọjà ńlá pátápátá. Ọmọ bá àṣẹ àtọ̀ àbára àjọba. Àwọn ti pín. Láwọn ti pín sí ìbáṣepọ̀ ẹ̀ẹ́dọ́gbọ̀n. Only about the weather of the priest. Although the priest and the servant. We are the Manchester. The priest promotion. The priest and the servant. And that is well. The priest promotion. The priest and the servant. And that is well.
Kò sí ẹ̀kọ́.